ọmọkùnrin tóun pàdé yìí ó bóun sọ̀rọ̀ èló lówó rẹ òun sọ fún pé 300,000 ó ní ó ṣàná òun sí 250 o ó ní 200 ó ní rárá òun tún mọṣẹ́ ju ẹni tó fi ṣẹ́ lóun lọ́wọ́ gan lọ kò yé yín arákùnrin sáà ní pé 250 àwọn ṣàjọ conclude sí kí lóun fẹ́ jẹ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn dókè ó ní kò lọ ṣáwà òun wọ bedroom lọ́gbà tó dé bedroom òun kọ́ sunkún náà òun wo dígí ibẹ̀ òun sunkún pé òun lòun á ṣe iṣẹ́ aṣẹ́wó àmọ́ kò sí tóun fẹ́ ṣe sí òun sunkún tán òun lójú òun nù òun bọ́ síta ìgbà tó òun bọ́ síta òun lọ bá àwọn jọ ṣeré ó bá òun sùn lákọ̀ọ́kọ́ àwọn wọ bedroom lọ òun tún wẹ̀ òun padà ó tún ṣe ẹ̀kọ́ sí òun bá gbà wọn lọ ìgbà tó dọwọ́ ọ̀dájí ló bá tún nawọ́ sóhun láti bóun lájọṣepọ̀ ó ní ọmọkùnrin náà ó ní olóko lọ́wọ́ o ó ní àmọ́ bí pé ó ti mọ̀ wípé òun ò lágbára ìbálòpọ̀ ni o torí kò ṣe òun gìrìgìrì púpọ̀ bọ̀tẹ́ bá kọ́kọ́ wọnú inú òtẹ́ yẹn báyìí ó lóun ò wọnú irú òtẹ́ ó ní òtẹ́ dáadáa àwọn tó ti ṣiṣẹ́ yẹn ó níbọ̀ ilé tó wá tóbi ó fáìn gan òun ò pé 250 yẹ kó fẹ́ fòun ṣògùn owó ẹ̀rù ń bà òun hàn bíbẹ̀ ẹ̀ máa fáìn gan wọn náà bọ́ọ̀sì ògùn láti ìlú òyìnbó láti UK tó lóun ti dé ó wà nílẹ̀ẹ́lẹ̀ ẹ̀rí bóyá ó níyàwó Nàìjíríà bẹ́ẹ̀ yẹn ó dé olóṣù lọ́kọ́kọ́ lọ gbé náà wọ́n bá ti lówó lọ́wọ́ wọn gbàgbé obìnrin tí wọ́n jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó láǹ ti ṣeun ìgbà tóun ṣe tán ó fóun ní 10,000 naira cash ó sẹ́ni 250 sákàǹtì òun ó ní wípé òun ò bá fọ́ lójú bẹ́ẹ̀ lọ àwọn òun ò ṣe láti UK ni o òun ò tí ì ṣe àwọn páàsì tó wà lọ́wọ́ òun àmọ́ gba 10,000 kò fi gbé cap òun ò bá gba nọ́mbà ẹ̀ o bọ̀ òun ò láìkí irúnkọ bẹ́ẹ̀ yẹn pé kó máa lọ òun jẹ́ pé ara ẹ̀ tiẹ̀ camp ara ẹ̀ díẹ̀ balẹ̀ òun láìkí ẹ̀ gbà yẹn òun ò kí ń smoke òun ò tí ì mọ àwọn kankan nípa àkàn bẹ́ẹ̀ yẹn so òun ṣètò òun nọ́mà ní ó náà ti ṣeun ó ní mo kúrò ń bẹ̀ nígbà tí mo délé mo fún ọ̀rẹ́ mi ní ṣí àti ẹ̀ 50,000 kò gbà lọ́wọ́ mi o ó ní rárá pówó mi ni mo sáré ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe mo ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe owó yìí bá tún ṣe lẹ́ẹ̀kan sí abẹ́ ìbejì sí pé mi ní ṣe mọ́ àṣírọ́ ni mo ń tọ́ra mi jẹ mo sáré mo ra nǹkan tí mo nílò sílé mo ra kò gbowó lọ́wọ́ mi àwa àti mọ́mí àjọ ń gbé àtàwọn ọmọ rẹ̀ so òun wá ra nǹkan sílé òun ra nǹkan ọjọ́ tó lọ́jọ́ mọ́mí ẹ̀ ló sì ń gbé so òun wá ra nǹkan sílé so tó wọ́ọ̀tì owó tóun fẹ́ fún yẹn òun rà sílé tó dà àwọn àjọ máa jẹ́ òun náà sẹ́jọ́ owó sí mọ́mí òun tó lọ́jọ́ mọ́mí òun ni ọmọ òun gbé òun ṣàṣe gbogbo ẹ̀ òun àárẹ̀ òun ṣe gbogbo ẹ̀ òun àwọn òkè náà ra aṣọ òun ṣe ìjà aṣọ òun ṣe gbogbo ẹ̀ ó ní àwọn bá tún lọ bẹ́ẹ̀ bó ṣe di pé ó sì di àlàbárò ṣe di ẹ̀wù mọ́ òun lọ́wọ́ nìyẹn táwọn bẹ̀rẹ̀ sí ń lọ táwọn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ aṣẹ́wó yìí ó lóun tóun ò lágbára ìbálòpọ̀ díẹ̀ lára àwọn ohun ilé sí ó wá ní ìṣẹ̀lẹ̀ kan tó kọ́kọ́ ṣẹlẹ̀ pàá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí òun ṣiṣẹ́ yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ ti ibi ìṣẹ̀lẹ̀ yìí kọ́kọ́ mú ṣe náà wọ́n nígbà tó ń ṣiṣẹ́ aṣẹ́wó Nàìjíríà dáadáa oríṣiríṣi bí kán fẹ́ pààyàn bí kán gbéyàn lọ síbi kan bí kán ṣoríṣi ó ní ojú àwọn tiẹ̀ ti oríṣiríṣi ó ní múdẹ̀ṣẹ̀ òun ò kì í ṣe oògùn òun ò ṣoògùn òun ò kì í ṣe oògùn ó ní ìṣẹ̀lẹ̀ kan tó kọ́ ṣẹlẹ̀ sóhun pa nídìí iṣẹ́ aṣẹ́wó yìí nígbà kó ṣe pa ìṣẹ̀lẹ̀ tó kọ́ ṣẹlẹ̀ sí pàákọ̀bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ó ní òun kò Nàìjíríà àwọn tó kọ́kọ́ sọ pé ní Ghana pé àwọn aṣẹ́wó máa ń sanwó gan wọ́n máa ń sanwó fáṣẹ́wó gan ó ní àǹtí ṣeun àṣẹ Nàìjíríà ò lóko lọ́wọ́ ó ní Ghana ní òkó lọ́wọ́ ó ní ọmọkùnrin Ghana àwọn ọkùnrin Ghana wọ́n ní wọ́n ní òkó lọ́wọ́ àǹtí ṣeun ó ní òun wá lọ sí Ghana ìgbà tó ń débẹ̀ ẹni tó mú un lọ ó bẹ̀rẹ̀ sí kéèyàn fẹ́ máa lórí àwọn bákan bọ́sì ìgbà tó wọn lọ dẹni tó mú un lọ sí Ghana wọ́n mú un lọ yóò tráfíkì ẹ̀ náà lọ síbẹ̀ ni ó ti ṣaṣẹ́wó Nàìjíríà ó tó sọ pé Ghana owó Ghana tó pé tó wà tó lọ sí Ghana pé wọ́n tún sanwó gidi gan bẹ̀ ló ń ṣe lọ sí Ghana o onítò táwọn ṣe dé Ghana yìí ó wá dijọ́ kan bọ̀bọ̀ kan wá gbé òun láṣẹ́wó òun mọ̀ káwọn Ghana máa ń ṣoògùn
àtọ́ àwọn ìrírí tó ń ti rí Nàìjíríà ó lọ wá lọ gbà tó ń débẹ̀ ó pè wọn ó gbọ́ wọn ní ibi táwọn máa ń dúró sí ní Ghana ó ní títí wà láwọn máa ń dúró sí ó níbi ó dárúkọ bẹ̀ yẹn wọ́n dárúkọ bẹ̀ nínú voice note wọn but bí i the next video máa dárúkọ bẹ̀ fún yín tó wọ́n dárúkọ bẹ̀ fún mi wọ́n náà tó wà ní Ghana wọn lè mọ sáìdì bẹ̀ wọ́n ní so ó ní ní gbàtà àwọn débẹ̀ àwọn sáà dúró ọlọ́wà gbé àwọn ó gbé àwọn lọ gbà tó gbé àwọn lọ ó ní bí hòtẹ́ẹ̀lì bọ̀ hòtẹ́ẹ̀lì dàbí pé bí ilé yẹn dàbí rúmọ̀ pa lọ ó ṣáà níbẹ̀ ó ló ṣáà lọ wẹ̀ gbà tó wẹ̀ àwọn jọ wọlé ó ti bọ́ wọn lájọṣepọ̀ tán gbà tó ṣe tán àwọn arúgbó dìde ó wọnú bedroom lọ ó wọ bedroom lọ ó jáde ó wọ bedroom lọ omi òkòkò dà sílẹ̀ o kò ṣe wọn kan o ó pẹ́ bẹ́ẹ̀ gan-an ó jáde gbà tó jáde àwọn náà wọ bedroom lọ àwọn lọ clean ara àwọn wá padà sí orí bẹ́ẹ̀dì padà bàtà àwọn máa fi dé bàtà àwọn bedroom àwọn òru mi kankan aláṣẹ àwọn ló fa wọn wípé àwọn rí pé ó ṣì ó wọ̀ nǹkan láti látàbẹ̀ bẹ́ẹ̀dì yẹn nígbà tó yá àwọn awọlé bàtà àwọn wọlé táwọn sùn ó ní ó wá lóun bọ̀ ó ṣe bàtà àwọn wọ ní bedroom ló ṣẹ̀dí àyè fìdírí yẹn síbi abẹ́ bẹ́ẹ̀dì yẹn àwọn wọ bàtà àwọn bedroom lọ lórí àṣẹ bàtà àwọn ẹ̀dẹ̀ padà tó fi fìdírí yẹn síbẹ̀ wá lóun bọ̀ wá wọ bedroom lọ ó wá ti ilẹ̀kùn bedroom yẹn lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn àwọn tó wà ní ẹni tó wà nínú ilé olè má rẹ̀ ẹni tó wà níta ó ṣàní pé ó ṣàwọn bedroom yẹn wọ́n ní àwọn sọ̀rọ̀ pé ní ó fi kìíní kóńdọ̀mù yẹn sí àwọn olùkó sọ kóńdọ̀mù yẹn sílẹ̀ àwọn òdè ní búlú sọ sí wọn náà ṣàwọn wọ́n lé mi ẹ̀ sáré káwọn wo ibi abẹ́bẹ́ díẹ̀ nígbà wọn ṣe wò bẹ́ẹ̀ àwọn kọ́ rí igbá kan ni àwọn kọ́ wọ́n báyìí sílẹ̀ táwọn ṣe báyìí wọ́n ní kóńdọ̀mù tó wà bẹ́ẹ̀ káwọn máa exaggerate ó wọ 100 wọ́n ní kóńdọ̀mù tó wà bẹ́ẹ̀ káwọn máa pààrọ̀ káwọn máa jalè ó wọ 100 wọ́n náà àwọn ṣáà ń wo wí káwọn sáà ń wo kóńdọ̀mù yẹn kí káwọn lè mú tàwọn kó ń bẹ aṣọ tí mo ti rú papọ̀ gbé fresh táwọn máa rí wọ́n sọ táwọn ṣe mú kóńdọ̀mù yẹn kó ń bẹ táwọn ṣe káwọn dé káwọn ti kíni ọ kọ́ ni wetin you dey do there ọkọ sọ pé so you put my condom there kí ni olókọ̀ tí àwọn borí bẹ́ẹ̀dì ni bó ṣe ga àwọn lọ́rùn pa nìyẹn ó ga àwọn lọ́rùn pa sórí bẹ́ẹ̀dì ó ṣáà ga àwọn lọ́rùn àwọn tó dá bẹ́ẹ̀dì rú àwọn dá gbogbo ẹ̀ rú àwọn ṣe gbogbo ẹ̀ wọ́n ní kò fún àwọn lọ́rùn sílẹ̀ o àwọn ṣáàdé ṣe ó ṣáà ń bọ̀ tó tẹ̀kan náà táwọn sọ pé ó ti ń rí àwọn ó wá mú kí ni pílò ó wá fi ń fún àwọn lọ́rùn àwọn ṣáà ṣe pé káwọn ṣáà pretend bẹ̀ ni pé àwọn ti dákú ó wá fún àwọn lẹ̀ ó wá jókòó síbi etí bẹ́ẹ̀dì yẹn àwọn ṣáà wò gbá báwo ni wọ́n ṣe fẹ́ ṣe àwọn òwòsàn kọ̀ọ̀kan òwòsàn kan lára wọn báwo ni wọ́n ṣe máa jáde ní ebi báyìí ṣe rí ìrírí wọn níbẹ̀ mo máa play voice note ìrírí wọn ní ibi tó ti lọ ṣaṣẹ́wó but mo máa change voice yẹn so máa ṣe voice yẹn sí ọ̀nà mi so that ohun yẹn mo lè ṣe bí ọmọ ìkéré máa change ohun yẹn so that ẹ lè gbọ́ ẹni oní nǹkan àti ń gbọ́kàn ẹ lè gbọ́ so ẹ̀yin tẹ̀lé ń wo fídíò yìí ẹ máa bá àwọ̀ ẹ máa bá wa share táwọn ìbá ti parí ní ìsìn ọ̀la ní ìtúnu àwọ̀ ní ìsìn a lè bẹ̀rẹ̀ àwọn story ta tó fẹ́ sọ bó ilé ìgbà tí pé ìbálòpọ̀ bẹ̀ kò rán kò jẹ́ tó lè ṣe lẹ́ẹ̀ ká máa sọ bó lè máa play voice note ìrírí wọn tí ojú wọn rí ní ìlú yẹn ẹ máa fi ti ara yín gbọ́ látẹnu ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ṣùgbọ́n máa change voice yẹn ó ní tí àwọn òṣìṣẹ́ ó kò jókòó síbi àwọn wò pé báwo ni àwọn ṣe fẹ́ ṣe ó nígbà tó dìde báyìí tó fẹ́ tọ̀nù síbi ìkíní ọ̀hún náà lókàn tiẹ̀ pé òun ti pààyàn ó ní táwọn kan lajú díẹ̀ báyìí táwọn ipò ti tọ̀nù síbi ẹ̀gbẹ́ báyìí táwọn dìde báyìí táwọn bọ̀dá sọ bẹ́ẹ̀ tọ́ lára àwọn sáré bọ́ síta bẹ́ẹ̀ ó ní ìkọ́nà àwọn ló wá mú aṣọ pàdé àwọn níbi táwọn máa dúró sí táwọn ní Ọlọ́run ló yọ àwọn ó ní ìrírí àkọ́kọ́ nìyẹn ìrírí kan nìyẹn táwọn ìrírí àkọ́kọ́ táwọn kọ́lé ní Ghana nìyẹn ìgbà tó yẹn tó máa wọn lọ ó ṣàṣe bákan wọn ní àdúró owó tó ń fáwọn owó ojú tó máa fáwọn kiri kan àwọn wá ń fún ilé lọ́wọ́ àwọn bá kúrò lọ́dọ̀ ẹ̀ àwọn bá lọ sọ́dọ̀ àwọn ọmọ aláṣẹ́wó yẹn wà níbẹ̀ àwọn Yorùbá náà wà níbẹ̀ táwọn débẹ̀ àwọn yẹn sọ́dọ̀ wípé káwọn tètè lọ pe immigration ọlọ́pàá ní Ghana bíbí ẹ̀kọ́ tí wúmọ̀ yẹn bá dé tó wá kó lọ fọlọ́pàá mú àwọn ó ní kò tó máa sọ àwọn ọlọ́pàá pé wọ́n máa fà wọ́n sí prison ó ní àwọn á lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọn lọ report pé àwọn ọmọ kò ṣaṣẹ́ ló fẹ́ fà wọ́n ṣe bíbá yìí ó traffic àwọn wá sí ibà yìí wọ́n wá invite ẹ̀ wọ́n ní wọ́n sọ fún wọn pé òun mọ̀ pé aṣọ lòun ṣe Nàìjíríà pé òun ò traffic wọn kíníkan pé kíníkan wá ní àwọn ò mọ̀ wọ́n ní wọ́n sọ dájọ́ níbẹ̀ pé ní àwọn ọlọ́pàá sọ pé kó fún àwọn olówó mọ́tò padà káwọn máa lọ sí Nàìjíríà padà ló wá fún àwọn olówó mọ́tò àwọn fi padà sí Nàìjíríà ẹ̀dùn náà Nàìjíríà nìkan ló ń bi dúró pé èèyàn lè gbé freely o Ghana lẹ́ẹ̀lẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn